Abdullahi bàbá ti jẹ́ ń jẹ́. Ẹ wá lọ káàlà ẹ lọ wo bí ẹ ṣe ń ṣètò ẹ ti ń fọlọ́run ṣe ètò. Ẹ wá lọ sí Kaolaq kẹ wá lọ wo bó ṣe fi Ọlọ́run operate kẹ wá lọ gbádùn ẹ̀sìn Ọlọ́run bẹ́ẹ̀. Sẹ́ẹ̀dí àlì sísì rọ̀dí àlá. Mùlánì Sẹ́ẹ̀dí àlì sízè pariwo sízè. Wà á dì mọ̀ lè sí Ibrahim. Káàdì mi ló jẹ́ fún Ṣọ́brẹ̀. Wọ́n wá fún àwọn ọmọ wọn. Wọ́n wá tún pín fún àwọn ọmọ sí Ibrahim. Wọ́n wá tún wá àwọn ọmọ wọn ni wọ́n tún wá pín fáwọn ọmọ Ṣọ́brẹ̀. Ara àwọn mo tún fẹ́ sọ eléyìí náà tẹ́ fi mọ̀ pé irúṣẹ́ wò sí ni. Ẹ tún máa gbọ́ yìí ní tuntun mí ìrẹ́ tó fẹ́ gbọ́ yìí tẹ́ fi mọ̀ pé irúṣẹ́ Ṣọ́brẹ̀ mọ̀ sí. Kì í ṣe eléyìí rí. Bàbá wọn ò ṣe eléyìí fún wa yìí tẹ́ fẹ́ sọ yìí wọ́n sọ fún wa rí. Basiru Sisi. Shehu Bashiru Size. Ọmọ Sẹ́ẹ̀dí àlì Sisi. Ọmọ Sẹ́ẹ̀dí àlì Size. Sẹ́ẹ̀dí àlì sì lọ fún Shehu Tijani. Sẹ́ẹ̀dí àlì wọ́n lọ fún Shehu Tijani yes. Pé kó máa ṣe dímá. Pé ọyá eléyìí ọ̀dọ̀ tí yín ni kó ti máa ṣe dímá. La ilaha illallah. Ìgbà tí wọ́n tó yàwó fẹ́. Nígbà tí bàbá Shehu Bashiru Size tó yàwó fẹ́. Shehu Tijani fún wọn lọ́mọ Sẹ́ẹ̀dí Nafisa. Shehu Tijani yes ló tún wá fún wọn lọ́gbọ́n. Sẹ́ẹ̀dí Nafisa pé kó fẹ́. Ọmọ Shehu Tijani. Ọmọ Shehu Tijani yes. Káì ríran ni. Shehu Usmanu Sisi. Shehu Usmanu Size ọmọ Sẹ́ẹ̀dí àlì Size. Wọ́n fún Sẹ́ẹ̀dí Adi àbúrò Shehu Tijani ẹjọ́jọ́ mọ̀ ya. Bàbá Sẹ́ẹ̀dí àlì Size ó fún Sẹ́ẹ̀dí Adi ó fún Shehu Adi tó jẹ́ àbúrò fún Mọ̀lánà Shehu Tijani yes. Wọ́n máa ṣe dímọ̀ bẹ́ẹ̀. Bóyá ìwọ ibi báyìí ni kí ìwọ náà ti máa ṣe dímọ̀. Nígbà tó fẹ́yàwó. Ìgbà tó fẹ́yàwó. Shehu Adi fún lọ́mọ wọn. Ọmọ Shehu Adi ni Shehu Adi fún pé kó fẹ́. Ọmọ tó bí lóbìnrin. Ọmọ obìnrin tó bí. Ó ní ìyàwó ọmọ Shehu Bayas. Ó tún wá ní ìyàwó ọmọ Shehu Bayas. Radiyallahu ta'ala. Rí bí Yas ṣe ń wọnú Size. Bí Size ṣe ń wọnú Yas. Àwọn àjọ ẹnìkan àwọn àjọ yìí àwọn àjọ wọn. Àjọ wọn o. Kò sẹ́ni bọ́dì tó jọ Yas. Ń bọ́lá ti jọ Yas. Ọ̀nà jì. Sídìnà wọ́n ń pè ẹni Sídìnà. Wọ́n ń pè nìkan ní Sídìnà. Ọmọ Sẹ́ẹ̀dí ni. Ọmọ Sẹ́ẹ̀dí àlì náà tún ni. Shehu Nasiru. Shehu Nasiru Yas. Umaru lórúkọ rẹ̀. Sẹ́dínà Umar lórúkọ ẹ̀. Wọ́n máa ń pè ní Sídìnà. Ọ̀nà ń pè ní Sídìnà. Sẹ́ẹ̀dí àlì fún Shehu Nasiru ọ̀pìyọ̀ ló ti ṣe dímọ̀. Sẹ́ẹ̀dí àlì tún fún òun náà wọ́n fi fún Shehu Nasiru Yas. Ibẹ̀ lòun náà ti ṣe dímọ̀. Bí ìyàwó ni bí ìyàwó Shehu Mai Sisi. Mọ̀lánà Shehu Mai Size. Bí ìyàlé wọn ni bí ìyàwó kejì ni ọmọ Shehu Mai Yas ni. Bí ìyàwó àkọ́kọ́ ni bí ìyàwó kejì ni. Àwọn ọmọ àmọ́ ìdáhùn ọmọ ń bẹ̀ ni pé ó fẹ́ ọmọ Shehu Mai Yas tó jẹ́ khalifa tèmi. Ẹ wo bó ṣe fọlọ́wọ́ pírẹ́tì láàrin ara wa. Ẹ wo bó ṣe yálò òpònú mi ọmọ sọ àti dẹbí wọn ò lè fẹ́ra wọn kí ni jẹ́ bẹ́ẹ̀. Nínú Ọlọ́run. Gbogbo eléyìí tó sí bẹ́ẹ̀. Ètò Mọ̀lánà Ṣọ́brẹ̀. Káì kò sírú Ṣọ́brẹ̀. Níbo ló wà? Káì máa mísìlú Barahama. Yàwó máa di ẹ̀sìnkú yìí. Àwọn ọ̀dàlẹ̀ àmúsì yàwó máa wá ewa máa. À ń sọ̀rọ̀ lórí Mahabbatu Rasulullah. Bàbá wa wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí ìfẹ́ Ànábì Muhammad. Ṣé o wá sọ pé Shakilu bi